ọmọ Nàìjíríà ẹ ti sùn ẹ dìde ńlẹ̀ àwọn ìjọba fẹ́ pa wá wọ́n fẹ́ pa wá gbogbo kan ti gbówó lórí Tinubu Buhari sínétọ̀ yíyẹ pé máa bá yín tọmọtọmọ ẹsẹ̀ tó ń ṣe dẹni tí ò lè ṣe mọ́ ayé yìí ti bàjẹ́ ẹ̀yin APC Tinubu tó bá ti mọ̀ pé òun ṣe mọ́ gbé sílẹ̀ tó bá ti mọ̀ pé òun lè rí ṣe mọ́ gbé sílẹ̀ kí ló dé o fẹ́ pa wá ni àwọn NEPA tún gbé tiwọn wá adébdìbò olórí burúkú ọmọ àlè Ìbàdàn láti ọtí mo ti dé láyé mi mọ̀ pé sọ́sídì wà lórí iná inú 2024 ni mo mọ̀ pé sọ́sídì wà lórí iná ó tún lọ́wọ́ bẹ̀rẹ̀ sọ́sídì orí owó náà NEPA tá à ń lò yàrá kan ni mò ń gbé fáànù nìkan ni mo ní wọ́n gbé 70,000 wá bẹ̀ ẹ máa ṣòfò tọmọtọmọ ni gbogbo èyí tẹ́ ń rúdù Nàìjíríà pátápátá ń búra wa jẹ kiri oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán mọ́ oúnjẹ ọ̀sán ò bá talẹ́ mọ́ kí ló dé ẹ̀yin APC tábà àrìṣẹ́ máa jẹ́ kẹ́lòmíì ṣe ẹ má pa wá tó díẹ̀díẹ̀ àwọn kidnapper tún jẹ́ agbádùn a lè sún àlè wà ní security kò síná kò sómi kò sóúnjẹ kò sí nǹkan kan kí ló dé ẹ̀ẹ́dẹ̀ ṣàánú wa ẹ̀ẹ́dẹ̀ ṣàánú àwọn mẹ̀kúnnù náà gbogbo àwọn àgbàlagbà ti kú tán ọmọdé kékeré ti kú tán ebi ló pa wọ́n tẹ́ ẹ bá rí ṣe mọ́ ẹgbẹ́ lẹ̀ ṣe bá wà ládìbò fún yín mo wà láàrin ọjà níjẹta wọ́n ń fà mí láṣọ báyìí ni pé madam jẹ báyìí lẹ́bàá di sọ́kà ká dìbò fún APC náà ládìbò fún ilé bí ń pa wá gbogbo èyí tẹ́ wà nídìí ọ̀tẹ̀ yìí ọ̀tẹ̀ máa bá yín tọmọtọmọ ni ọ̀tẹ̀ máa bá yín tọmọ. Indomie tá a rà 50 naira ó ti di 500 naira kí ló dé agolo ráìsì 1,300 ṣé gbèsè ayé là ń gbé yìí ẹ̀yin ọmọ Nàìjíríà jẹ́ ká pariwo èrúmùsẹ̀ 400,000 kí ló dé wọ́n gbé 70,000 wá sínú yàrá kan kí là ń lò níná kí ló dé.